ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ wípé ọ̀rọ̀ wa ò ka Amẹ́ríkà àìsàròjinlẹ̀ ni ẹ ṣe lọ́rọ̀ wa ò ka Amẹ́ríkà tá ẹ bá tiẹ̀ ní ẹ fẹ́ bẹ̀ wọ́n yóò ti ní solution tá ẹ fẹ́ find sí problem tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. ebi ń tẹ̀mí àti yín sáré rẹ̀ ó ní election 2027 ó là ń sáré ẹ jẹ́ ká wá solution sí problem tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. kò gbọ́dọ̀ ṣe àfa kan lódodo ẹnìkan ò gbọ́dọ̀ gbiná wojú ìjọba wọn ọ̀gọ̀rọ̀ gbogbo wàhálà tí sì ń ṣẹlẹ̀ yìí lọ́jọ́ àwọn alákatakítí ni ibẹ̀ náà ni fìtínà pọ̀ sí ibẹ̀ náà wàhálà tí ń ṣẹlẹ̀. bàbá wa tí wọ́n jẹ́ president America tí wọ́n ronú ṣíṣe rẹ̀ yìí Ọlọ́run ọba kó jọ because tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí Nàìjíríà ṣe rí kò sí ẹnì kankan tó jàjàbọ́ nínú àwọn kan bẹ tó jẹ́ pé ìwà tí wọ́n wù ìwà àkà ni wọ́n aláburú ni wọ́n ẹ̀mí kankan ò ní ìtumọ̀ sí wọn tí ẹ pé àti Christian àti Muslim kò tí ẹ ní ìtumọ̀ kan sí wọn. Ọlọ́run nìkan ni ká máa bẹ̀ òun nìkan lọ́ba olùṣọ́ kó jọ kó má káwọ́ ọ̀ṣọ́ ẹ̀ kúrò lórí wa. ẹ wá máa wò bóyá ọ̀rọ̀ yìí bóyá olúwa ọba àlekè ọlá ó lè pé kó lápá débi wípé gbogbo Nàìjíríà a máa lè ronú báwo ni ìlú yẹn ó ṣe dáa báwo ni ìlú yẹn ó ṣe rọrùn báwo làlàáfíà ṣe máa bá lu yẹn báwo làlùbáríkà ìlú yẹn ó ṣe pọ̀ sí báwo lórí rẹ̀ bí ọkùn ṣe pọ̀ sí báwo ni dáadáa bí ó ṣe pọ̀ sí. ṣe mọ̀ pé àwọn aráàlú president America nínú gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba wọ́n bẹ̀rù Trump yàtọ̀ ẹ̀wọ̀n ojú òní tí a bá yẹn ṣèjọba wọ́n bẹ̀rù ẹ̀ ká tó wá sọ pé ńgbà tó dé ń sìn kò sólúwẹ̀ ẹ̀ tó gbéná ojú ẹkùn. bàbá wa tẹ́ ẹ jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà bàbá wa Ahmed Bọ́lá Tinubu olúwọ́ bá lékè Ọlọ́run bá wa pẹ̀lú yín ẹ dàpọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ìfàyàbalẹ̀ Nàìjíríà. Anabi sallallahu alaihi wasallam ó ní sayyidul qawmi khadimuhu Nàìjíríà nìkan láti rí olórí gẹ́gẹ́ bíi wípé òun ló gbọ́dọ̀ máa wà nínú àlàáfíà jùlọ ló gbọ́dọ̀ ní ọ̀gbọ́dọ̀ ní ìṣòro rárá. àwọn advanced country àwọn olórí ìlú wọn ń ṣerú ìlú wọn ni wọ́n ní program fẹ́yàn kódà wọ́n ní program fẹ́ranko abẹ́ẹ̀gbọ́ ẹranko tí èé ṣe pé ó lè ṣe nǹkan kan fún wọn àwọn aláwọ̀ funfun létò fún wọn èèrà ò gbọ́dọ̀ rin ẹranko wọn kò gbọ́dọ̀ rin ẹyẹ wọn kò gbọ́dọ̀ rin ajá wọn kódà kò gbọ́dọ̀ rin ẹlẹ́dẹ̀ wọn kò gbọ́dọ̀ rin olóńgbò wọn wọ́n ka gbogbo wọn sí ẹbí ara wọn wọ́n gbà lẹ́mìí wípé Ọlọ́run tó dá àwọn yẹn ó ló dá àwọn náà ó jẹ́ kí wọ́n pàtàkì wọn kí wọ́n á ní program tiwa àwa tá a mọ̀ wọ ẹlẹ́mìí ẹgbẹ́ wa tá a jọ ń sọ̀rọ̀ tá a jọ jẹ́ ọmọlúàbí tọmọ ènìyàn ní Nàìjíríà tí ọmọ òun fẹ̀tòfẹ̀tò bí ikọ̀ fayélẹ̀ fún bọ́pọ̀ lọ́pọ̀ ọmọ Nàìjíríà bá a ti ń lo ìsẹ̀mí nìyẹn kọba tó ní wá kó jọ kó ṣe wá ní ẹni tí yóò ṣàánú. ẹ dákun a fi Ọlọ́run àtànábì bẹ̀ wá Ọlọ́run wá sọ́nà Al-Qur'an yẹn ó ní daraballahu mathalan mo mú àpèjúwe kan wá kọ̀ríyàtàn àwọn ìjọ kan ní kanat aminatan mutma'inna tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fún wọn ní fàyàbalẹ̀ mo fún wọn láwọn resources mo fún wọn lówó mo fún wọn ní gold mo fún wọn lépo mo fún wọn ní jẹ́yàn mo fún wọn lálùbáríkà èmi Ọlọ́run ni mo sọ bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ o kanat aminatan mutma'inna mo ṣe wọn lẹ́ni ìfàyàbalẹ̀ kódà yàtí arzuku ragadan min kulli makan kódà ní gbogbo bí kíbi tí wọ́n bá náwó sí ni mo ti máa náwó ọlá sí wọn máa fún wọn lọ́lá tí wọ́n bá ti láwọn béèrè nǹkan kan tó béèrè mo ti fún wọn mo ti fi lé wọn lọ́wọ́. gbogbo rọra yìí wọn ti ẹ̀ wá wò sí nǹkan kan wá yà yọ̀pọ̀rọ̀ wọn wá ń fa burú san oore tí mo fún wọn wa kafarat bi an'amillah. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ wípé ọ̀rọ̀ wa ò ka Amẹ́ríkà àìsàròjinlẹ̀ ni ẹ ṣe lọ́rọ̀ wa ò ka Amẹ́ríkà àwọn olófún wa lómìnira kì í ṣe Amẹ́ríkà ni Amẹ́ríkà ni náà tá ẹ bá tiẹ̀ ní ẹ fẹ́ bẹ̀ wọ́n yóò ti ní solution tá ẹ fẹ́ find sí problem tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. ebi ń tẹ̀mí àti yín sáré rẹ̀ ó ní election 2027 ó là ń sáré ẹ kí ló kàn wá pẹ̀lú ẹ̀mẹ́ni ọmọnìkejì kí ló kàn wá pẹ̀lú welfare wọn kí ló kàn wá pẹ̀lú security wọn kí ló kàn wá pẹ̀lú ebi tí ń pa wọn gbogbo tó bá rí ni kọ́ máa ṣe wọn àní káwọn sátì máa bẹ lẹ́yìn tí ọmọ ẹjọ́ lórí wọn nítọ́gọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà ń ṣe nìyẹn. àwa fi Ọlọ́run àtànábì àfi bẹ̀ wá ẹ jẹ́ ká wá solution sí problem tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí kò gbọ́dọ̀ ṣe àfa kan lódodo ẹnìkan ò gbọ́dọ̀ gbiná wojú ìjọba wọn àmọ́ ibẹ̀ náà la ti wà ibẹ̀ náà la wà àgbẹ̀ná wojú yín ẹ bá wa find the solution. bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn ò ní lè wọ̀rọ̀kọ̀rọ̀ àwọn ará diaspora náà free láti sọ ẹ̀dẹ̀fẹ̀ láàrin ọjọ́ díẹ̀ nísìn èmi ń bọ̀ sí Nàìjíríà padà Nàìjíríà ni mò ń gbé ìgbélú mi mo bá kúrò Nàìjíríà tí mo tún lọ ọdún ní ìtúpa sí Nàìjíríà ibi Olúwa fi sẹ̀mí tẹ̀mí sí nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ló sọ́nù Al-Qur'an pé fazakir ó ní fa inna dhikra tanfa'ul mu'minin Ọlọ́run ní ẹ ṣe ra yín létí ẹ pera yín sákèsí ẹ ṣe wáàsí fúnra yín
nítorí pé wàá sí ọmọ ṣe àwọn onílàákàyè yóò mọ̀ ṣe wọ́n láǹfààní. Ó ní fasalu ahla dhikr in kuntum la ta'lamun. Ó ní ẹ lọ béèrè ẹ jẹ́ ó yé yín ọ̀rọ̀ mi kẹ́ ẹ jẹ́ ó yé yín tó bá jẹ́ pé mọ̀ gbogbo advanced country tí wọ́n létò fọmọ ìlú òsì. Àdúgbò ni mo wà yìí school wà ń bẹ̀ àwọn ọmọ náà bẹ́nu iléèwé tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yìí iléèwé ìjọba ni wọ́n lọ private school mélòó ní bẹ́nu òyìnbó. Àwọn gọ́ọ̀mẹ̀ntì ní ètò wọ́n ní ètò tó wà kamil nítorí bọ́ọ̀lù àwọn ọmọ wọn lè bá bí ó ṣe dáa. Ẹ wo ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ ní yunifásitì tó jẹ́ pé nígbà wọ́n bá parí service wọ́n tún máa rìn káàkiri ni kìí ṣe pé wọ́n ń kẹ́kọ̀ọ́ ní ìkẹ́kọ̀ọ́ wípé ó dáa náà o táwọn bá ṣe tán iṣẹ́ ti wà ńlẹ̀ ṣé ìsẹ̀mí ìjọ́hún ṣe là ń lò nísìn èbí níjọ́hún tó ọmọ bá ṣe tán yunifásitì wọ́n ti bá prepare iṣẹ́ wọ́n ti gbé mọ́tò tí wọ́n ti fún nílé tí ọmọ gbé wọ́n ti jẹ́ ó yé wípé a mọ pàtàkì ẹ̀kọ́ tá a kọ́ síbẹ̀ la ṣe lo ayé Nàìjíríà nísìn ọmọ máa jìyà ẹ̀kọ́ yóò tún jìyà àti lo ẹ̀kọ́ ni nítorí pé kò sí program fẹ́nikẹ́ni ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ nínú Al-Qur'ani Ọlọ́run ti wá ní wa kafarat bi an'amillah fa kafarat bi an'amillah. Olúwa sọ wípé ẹrú Ọlọ́run kẹrì Taiwo Jọ́kí Azeez wọ́n ní kò kí n sa Amẹ́ríkà o wọ́n ní United Kingdom tá a wáyé ìyẹn ní London tá a wáyé àwọn ni wọ́n ṣe sábàbí wa àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ sọ fún mi àwọn oní control ayé nìsín ṣé kìí ṣe US ni sí Amẹ́ríkà kọ́ ni bá a ṣe wà ní UK yìí náà èwo náà ní tí ẹ fẹ́ ṣe náà ní UK tán náà ní tí wọn ní contact ara wọn àwọn òyìnbó àwọn ọmọ bí ẹ ṣe ń lo ayé ara wọn. Ẹ dákun Ọlọ́run sọ wípé ìgbà mo wá fún yín ní gbogbo ohun tí ìjọlá tí mo fún yín ní gold tí mo pọ́n yín lé tí mo pàtàkì yín tí mo bàbàrà yín tí mo ẹ̀rìmọ́ yín tí mo fi yín láàbalẹ̀ tí máa rí pé gbogbo ẹ̀ náà ìmọ̀ọ́rẹ́ lẹ fi ń san orí aburú lẹ fi ń san máa ní òburú sẹ́ńtẹ́ fẹ́ níyà Ọlọ́run wá fún wa láwọn olórí tí wọ́n mọ ìyà fi jẹyàn. Ẹ sọ fún wa ìjọba wo láwa sọ pé nígbà náà ìjọba kan rèé o táwa ní lọ́dẹ̀ wa ẹ sọ ìjọba tó wà lórí ìjọba tá a complain ìgbà tó súnwálẹ̀ ní kẹ́ni ọ̀jágun mọ́ láìpẹ́ Ọlọ́run bá sàlékún oríire bàbá wa Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ rántí pé wọ́n sọ fún wa wípé gbogbo nǹkan ló máa rọrùn ṣùgbọ́n ẹni mọ́tò kò lè lọ́ọ̀lẹ̀ o wọ́n ti jẹ́ òye wa ẹ̀yin ò náà kò sẹ́ni tí ò gbọ́yé nítorí pé ó ń kálukú ti mọ̀ wípé ní bọ́dì tí ó bá kówó lé mọ́tò ó ń láti jẹ́ ní ó lè maintain ẹ̀ kọ́lọ̀ ń farí sí kíkẹ́ wa ìlú táwa iná kìí ṣe gbogbo ni wọ́n lo mọ́tò àmọ́ wọ́n ń lo ìsẹ̀mí tó rọrùn tó wà successful ìsẹ̀mí wọn fàyà balẹ̀ wọn rásà nkankan wọn dààmú fẹ́nifẹ́n kódà ìlú ọkọ wọn kìí ṣe pé torí pé wọn lówó ha ẹ gbọ́ mi kí wọ́n mọ̀ lo mọ́tò sẹ́ kìí ṣe pé torí pé wọn ráyè ṣe wọ́n rí ayé wọn ṣe tó rọrùn. Olúwa bá àlékè ọlá là ń bẹ̀ kó dákò kó jọ kó bá wa sí orílẹ̀-èdè Nàìjíríà dáadáa Ọlọ́run bá àlékè ọlá yóò bá wa ṣe dáadáa tẹ́ ẹ̀ bá sì gbàgbé ibi tí kálukú ń ronú kíní yìí dé àwọn tí wọ́n bẹ ní àwòsí gan àwọn gan sọ pé àwọn faramọ́ ti Trump wí Olúwa bá àlékè ọlá kó jọ kó fi wọ́n láyà balẹ̀ àti mùsùlùmí Nàìjíríà àti Christian Nàìjíríà àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ Nàìjíríà àti gbogbo èyíkéyìí kódà àtẹ̀yìn tí ò ti ẹ̀gbà nǹkan kan gbọ́ Ọlọ́run kó fi wọ́n láyà balẹ̀ Olúwa mọ̀ tó gbà lẹ́yìn òtẹ́ kó gbọ́ wa sọ́dọ̀ ara wa Ọlọ́run sì ti wọ́ọ̀nù wa ọ̀gọ̀rọ̀ gbogbo wàhálà tí sì ń ṣẹlẹ̀ yìí lọ́dọ̀ àwọn alákatakítí ni ibẹ̀ náà ni fìtínà pọ̀ sí ibẹ̀ náà wàhálà tí ń ṣẹlẹ̀ Ọlọ́run tó ní díwù ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana Ọlọ́run tẹ́ ẹ bá pèpè sójú ọ̀nà mi ẹjọ́ jẹ́ pẹ̀lú ọgbọ́n àti làákàyè àtọ̀rọ̀ rẹ̀ ẹ má jẹ́ jẹ́ lórí ìjà àti jàgídíjàgan àti wàhálà ẹnì kò ní dá inú tẹ́ ẹ bá jó ní wàhálà ẹnì kò ní dáhùn kò sírú bẹ́ẹ̀ ṣe lè pè wọ́n wọn ní dáhùn tó bá jẹ́ pé wàhálà lẹ fẹ́ fi pè wọ́n sẹ́sìn àìfi wàhálà pè ní sẹ́sìn kẹta fẹ́ pè ọ̀gbọ́ ìtí wọ́n sọ ní pé ní mẹ́ta ilé fà wọ́n sí kí ló dé tí fìtínà ti wá pọ̀ sáwọn aláàbọ̀ ọlọ́run pín náà kàlì jẹ́nà ni sáwọn aláàbà fara alẹ́ iná síná ni sáwọn aláàbà fara alẹ́ jẹ́nà sálì jẹ́nà ni Olúwa bá àlékè ọlọ́run ní padà lẹ́yìn wa o Ọlọ́run fi aláyàbalẹ̀ Nàìjíríà o Ọlọ́run ṣàánú wa o yóò ṣe wálé ní ire yóò sì ṣe wálé èèyàn dáadáa yóò dẹ̀ ṣe wálé ní àlùbáríkà Ọlọ́run fàánú rẹ̀ pẹ̀lú wa yóò fi ìkẹ́ rẹ̀ kẹ́ wa yóò ṣàánú wa yóò pẹ̀lú wa Ọlọ́run bò wá láṣìírí